tún kí yín káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò kọ́ ọmọ rẹ tó láti kékeré ní tí ń bá wọn lọ lọ́jọ́kọ́jọ́ gẹ̀rúgẹ̀rú là ń gbéwé kúkú ń dùkú lóko èmi náà sì lolùkọ́ àgbànà kí lorúkọ mi. orí yín pé bí ata kẹ̀kẹ́ ra mọ́tò ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹjẹ́ nǹkan ló ètò lóní pẹ́rẹ́rẹ́rẹ́ pẹ̀wú àgbẹ̀túnpẹ́ a máa mú ẹ̀kọ́ yá bẹ́ẹ̀ ni olóyìnbó sọ wípé repetition aids learning nítorí náà àkàsórí ọmọdé ló wà lórí ètò wa lónìí ṣé ẹ ti ṣe tán ẹ̀yin ọmọ. ó yá ẹ mọ̀ wí tẹ̀lé mi adìyẹ ẹ̀mí èyí tí mo rà ó kó sí kòtò bàbá bá ń gbé gbígbé tí mo gbé gbígbọ̀n ló ń gbọ̀n mo dáná sí ara rẹ̀ sì yá ó yẹ́yin mẹ́wàá ó pa mẹ́sàn-án ó fi ìkan relé bọ́mọdé òkú àgbà ló ń dà àgbà ló ń dà ẹ kárí láẹ̀yìn ọmọ yẹn pàtẹ́wọ́ fúnra yín ẹ ṣeun ẹ̀yin ọmọdé yìí àti bọ́ sábàlá kejì ẹ̀kọ́ wa tòní òǹkà Yorùbá níṣì ń bẹ níbi abala kejì ẹ̀kọ́ wa alákọ̀ọ́kọ́ sí ẹlẹ́ẹ̀kẹfà lákọ̀ọ́kọ́ kà lónìí àpètúnpè náà láfi ṣe òrìnlá ẹ̀kọ́ ẹ̀yin ọmọ ṣé ẹ ti ṣe tán. ó yá ení bí ení èjì bí èjì ẹ̀ta ń tagbá ẹ̀rin wọ̀rọ̀kọ́ àrùn gbòdó ẹ̀fà tí èlé. ẹ ṣeun ẹ̀yin ọmọdé wọ̀nyí ká lọ́wọ́ yín ò tún ní bó tẹ́ ẹ bá pàtẹ́wọ́ fúnra yín ẹ tún fúnra yín látẹ́wọ́ lẹ́ẹ̀kan sí i. ẹ kárí tọ́ ní ilé ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí parí sí ìyókù tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Èdùà a kú àyájọ́ kérésì o ẹ̀yin ọmọ ẹ bá kọrin kérésì báwọn aráalé. a kú ọdún kérésìmesì ọdún kérésìmesì a kú ọdún kérésìmesì àṣeyí sàmọ́dún.